Bisi Ologe o. Tẹ́ bá fẹ́ mọ̀ nípa àṣà Yorùbá, tẹ́ bá fẹ́ mọ̀ nípa àwọn òṣèré, tẹ́ bá fẹ́ mọ̀ nípa aṣọ oge pátí, ẹ wo Bisi Ologe. Ẹ mọ̀ kí mi ní púrọ́bù bẹ́ẹ̀ ló ṣe wà. Ẹ gbà bẹ́ẹ̀. Tọ́lá àforíjì ní ìgbà yìí kí Adinni bá àforíjì mi. Ìyá Adinni. Olówó rẹ̀ tó bá lò fún ọ dáadáa, ó lè lọ́mọ pé ọlá ń bẹ, ìmọ̀ ń bẹ, tó bá lò dáadáa, kó káwọ́ kó fún wa, wọ́n dálé ìyá wọn láti máa dúpẹ́ lọ́wọ́ ilé ṣe o. A ti dúpẹ́ lọ́wọ́ ilé tó wá padà fún yíra, àdéhùn láti ti yíra, àdéhùn láti pàdé, èyí oníkẹ́ ti ń jẹ́ ọlá dáa. Ṣùgbọ́n ọlá tó bá bí ẹ bá fi ṣẹ̀sìn, òun ló súnmọ́, nítorí pé tó bá yá owó òun àfihàn lẹ alimọ́ọ̀lù tẹ́tìlókù sọ ìbá tẹ́rí tó ń pèlú owó ìjọ ẹnu bá ní bá dákẹ́ báyìí. alimọ́ọ̀lù yẹ́tìlókù bá dẹ̀ alimọ́ọ̀lù ti sọ ìbá hù. ikú ìmọ̀ ń fi olówó lẹ̀ ikú bá ti pa ikú àti mo padà lẹ́yìn rẹ̀ èyí tó ti fi ṣe lójú ayé òun lẹ̀sán tó ní èyí ló máa ju oore fún ẹ. Alimalu yatiruku ba'da al-mauti sahibahu wa dinu yusahibu zataki wa ila al-abadi. Wa dinu yusahib aw yashab sahibahu tẹ́ẹ̀rí tó ń pè ní ẹ̀sìn èyí wọ́n máa jẹ́ ọ̀rẹ́ fún ènìyàn kọ́dà tẹ́lú sàárè àti wájúwájú Ọlọ́run èyí bá fà á yẹn ṣe ẹ̀sìn ló máa tẹ̀lé yìí torí pé owó yìí tẹ̀ bá lọ sí mẹ́sìn tẹ́ ẹ bá fi gbèsè ayé sí ẹ̀sìn òun ẹ̀sìn yẹn ní ó bá yín wọ sàárè òun ló tẹ̀ yín wájú ọdún tó máa ti bẹ̀ fún yín. وصاحب المال مسؤول بعيشته وصاحب الدين أولى الناس بالأسد. ẹni bá fowó ṣe dáadáa tàbí èèyàn máa dúró ẹ̀ èèyàn máa tẹ̀lé wá jẹ́ síbẹ̀ ẹ̀yin olóye wa ẹ̀yin lọ́la wa bàbá wa lókun bàbá wa ọ̀gbìnì ààrẹ mùsùlùmí ọ̀gbìn yasuna ẹ̀dá tó kọjá ìyàmọ̀ afẹ́sọ̀ pé ẹ̀ṣin fúnlẹ̀ fúnlẹ̀ ayé tábàdé ògbé ayé Otun Iya Adinni. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.